wàlí azim òdodo lọ́rọ̀ Ọlọ́run àlàyé rẹ̀ lélẹ́yìí alájà mìíràn tàmínà tajà òbí rere gbé kalẹ̀ nínú rẹ́kọ̀dì tuntun yìí tó gbé akọ́lé ẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run kó sọ ti tóbi aláwòrán bíi ní sátìọ́lá. sísọ́bí aláhùn aláwọ̀ akíbarú ṣèbóhùn nìkan lólùdájọ́ òdodo tó ṣèdájọ́ ẹlẹ́wọ̀n agbẹjọ́rò àtàdájọ́ òdáre ní abẹ́jọ́ akélódà alimọ̀lìgẹ́ ibi wá ṣáájà gbogbo ohun tó pamọ́ lọ́lọ́run mi rí pátá. ọ̀rọ̀ ọlọ́run àkọlé eléyìí ẹgbẹ́ ìwé tá a fi rán àwọn ànábì Ọlọ́run ni wọ́n ṣe wáyé wá jíṣẹ́ ní sísẹ́ tẹ̀lé òbí rere ó yá kà á síwájú. tó fún Musa ìwé Mósè májẹ̀mú láéláé Ìnjílà ní tírà tó fún Ísà ló fún Jésù májẹ̀mú tuntun ní Sọ́búrà ó fi yẹn rán Dáúdà orin Dáfídì náà tún mọ̀ yẹn sí Kùránì ló fi rán wọn mọ oníṣẹ́ ńlá káyọ̀ pọ̀rọ̀ lọ́wọ́n bá ní ránmọ́. wáyà báyìí ká tọrọ lọ́wọ́ Ọlọ́run oore tó máa yà tá a wà lẹ́nu òbí rere gbé sókè. oore tí ó yọ ta lẹ́nu ọlá tí ó ṣọ̀tá ní àlá ni kò ṣe káyé mi túbọ̀ máa dá sí i. ẹ tún bá kan sí i. tóbi Ọlọ́run ò láfiwé ọba tó ṣe sọmọ ẹ̀ kó tóbi ṣẹ́rí bó ṣe dalẹ̀ kó tóbi àlìyára sí rẹ̀ kó tóbi ṣẹ́rí títóbi rẹ̀ nínú ọlá ó wá bí sínú ayé àmìra wọn lámìra ń tóbi kí ló dé àmìra ń tóbi kí ló dé. òbí rere ó yá forí ṣàlàyé ká gbọ́. ẹni tó tóbi tí ò ní mọ́tò tó bá wọnú mọ́tò ọkọ̀ èrò àti ẹ̀sùn mọ́ lóbìnrin yá wí bọ̀dá shift lọkùnrin yá sọ embarrassment wọn máa fún o lè padà sanwó èèyàn méjì alihamdulilayi àmínà Ọlọ́run ló dá mi mo tóbi òkìkí tó fún mi ó tóbi ọlá tó dá mi ó tóbi àmínà ńlá olórin ńlá àwìyàn ńlá lára àmínà ńlá. ẹ wo nínú rẹ́kọ̀dì tuntun tóbi rere gbé jáde iná ni o ọ̀rọ̀ Ọlọ́run àkọlé ẹ̀ olóyin ládùjú ẹ tún gbọ́ orin eléyìí fún gbogbo onígbéyàwó ó yá. wo tún wọ́n ní audio CD àti VCD rẹ́kọ̀dì tuntun tóbi rere gbé jáde ọ̀rọ̀ Ọlọ́run àkọlé ẹ̀ wìtìwìtì ló ń tà. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 audio CD àti VCD rẹ́kọ̀dì tuntun alájà mìíràn tàbí náà tajà òbí rere ọ̀rọ̀ Ọlọ́run ní ó ṣe pàtàkì ká máa ra ká máa gbọ́ ká máa wò ó nínú ilé nínú mọ́tò lọ́fíìsì àti ní ṣọ́ọ̀bù tá a ti ń tajà ẹ̀yin náà tètè lọ ra ti yín báyọ̀. ilé aláyọ̀ kan ò jù báyìí lọ ilé aláyọ̀ kan ò jù báyìí lọ mo ṣe yàrá òní tó ṣẹ́gun wàhálà ògùn pàmì sí omi òtó tó bá wa ṣe. ọkọ mi my husband part 2 rẹ o. ìgbà tí alájà mi ra tàbí ní tajà òbí rere sọ pé wàhálà tán. ìgbà yẹn gẹ́gẹ́ ni wàhálà ṣe bẹ̀rẹ̀ láàrin òun àtọkọ ẹ̀ Sáìdì Balógun. èwo la tún rí gbọ́ o. nínú ọdún sídìí àti bí sídìí ọkọ mi apá kejì jẹ́ tirẹ̀ tiẹ̀. ó ti jáde báyìí. ó yá òbí rere làbárẹ̀ dà. ó tún rú bọ́ọ̀bọ̀. kí ló dé kí ló ṣẹlẹ̀ irú kàyéfì wo rèé o kí ló dí gàgà sárin àwa méjèèjì yóò má ti pín wá níyà kí ni ká pè yín náà. Sáìdì Balógun ọkọ ìyàwó kí ló ń ṣẹlẹ̀. kí ló ń ṣẹlẹ̀ ooo kí ló ń ṣẹlẹ̀ tí gbogbo nǹkan ò lọ déédéé kí ló ń ṣẹlẹ̀ kí n ya tètè bàbá mi kí ló ń ṣẹlẹ̀. àlejò láwọlé dé o. ṣé kò sí sáré yín nínú ilé wa àti Rónkẹ́ Òṣòdì Òkè. Rónkẹ́ Òṣòdì Òkè kí ló fẹ́ bẹ́ẹ̀. oyún oṣù mẹ́rin ló fẹ́ ní kùn mi ọkọ yín ṣóun ṣàní pòdúsà tó pòdúsì ẹ̀ ìkànnì onídìí méjì kínú òbí mi kó má lọ di pé fámìlì kan ló mú mi wá báyìí ni. Rónkẹ́ Òṣòdì Òkè gbóyún wọlé ó bímọ tẹ wàhálà bẹ̀rẹ̀ lójú pálí. gàlégàlé ẹ̀ ń pọ̀ jù
nínú ilé yóò ọjọ́ tó rùn bá kan mi ló máa ń rànjú. yẹngbẹ́ ni àní ẹwà jẹ tó ń gbani lọ́wọ́ mú o. ìrere lọ farabalẹ̀ ẹni ò farabalẹ̀ afárágbẹ́gbá kò ní kí o sún ní o kó o bá ṣọ́ra wà á dìde fún mi. àtúgbọ̀rọ̀ ń kẹ́ òṣòdì òkè ẹlẹ́nu rẹ̀ sọ. mo ní a sì máa bọ́kọ̀ tún bìlà ṣe ní o a sì máa bọ́kọ̀ tún bàtà ṣe. ìyàwó ọdún mẹ́fà tí ò níṣẹ́ ìyàwó ọdún mẹ́fà tí ò níṣẹ́ o a sì máa bọ́kọ̀ tún bìlà ṣe. látàárọ̀ ló ti ń ṣẹnu bẹ́ẹ̀bẹ́ẹ́ ẹgbọ́n tẹnu òbí rere yàlélẹ́ẹ̀dẹ̀ ọkọ. má ṣe bù mí o má ṣe bù mí o ìyàwó ẹlẹ́nu rẹ̀ sọ tí wọ́n fẹ́. má ṣe bù mí má ṣe bù mí ìyàwó ẹlẹ́nu rẹ̀ sọ tí wọ́n fẹ́. ìyàwó ẹlẹ́nu rẹ̀ sọ tí wọ́n fẹ́. ẹtùgbọ́n kan sì gbé sókè. oníwájú oníwájú mo lẹ́yìn mo lẹ́yìn oníwájú oníwájú mo lẹ́yìn mo lẹ́yìn. àjọṣe fàkìyà ni. títí tí mi ò ní dúró wò ó tán. Saidi Balógun ọkọ ìyàwó wa rogo gbà. nínú ọdún sídi àti bísídi ọkọ mi apá kejì. inú ilé di battlefield. iṣẹ́ ọkọ ò lọ dédé mọ́. àfa ọlọ́run abúrọ̀ṣẹ́dá yìí dé táyà débísí kọ́rẹ́nsì. ẹ̀dá sọ̀rọ̀ yìí o. inú alukura ni ìwé mímọ́ bó bá lè láyà méjì bó lè ní mẹ́ta bó bá lè láyà mẹ́rin tó lè ṣe déédéé láàrin wọn mẹ́rin ni kò fẹ́ tó bá ti fẹ́ mẹ́ta tó lè ṣe déédéé láàrin wọn mẹ́ta ni kò fẹ́ tó bá lè fẹ́ kan tó lè ṣe déédéé ẹyọ kan ni ó fẹ́ o. ẹ wo sísìn fíìmù ni lóòótọ́. tẹnìkan ló máa ṣe tẹnìkan nínú ilé Saidi Balógun báyìí. wáyé saga lélẹ́yìí. ọkọ mi 1 and 2 ni kò ní part 3. ibi tó parí sí la gbé jáde yìí marketed and distributed by Golden Pot Music. igwe the giant marketer. shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún sí dàbí bí sídìí oní Islam yìí tá a gbé akọ́lé ẹni ọkọ mi. 1 and 2 ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò. ó kọjá bẹ́ẹ̀. ó ti jáde. ọ̀rẹ́ ò máa sí kárẹ́ ní bọ́rí lọ́kùn ọ́ ẹni ọ̀fà ṣeré sí lọ́wọ́ lè tú ẹ̀ síta ṣọ́ni bárẹ̀ ilé ayé ni. àròjìnlẹ̀ iṣẹ́ ọpọlọ tún lélẹ́yìí. alájà mi ra tàmí náà tajà òbí rere. àti Saidi Saraki ló gbé kalẹ̀. alọ̀rẹ́ ni wọ́n gbé akọ́lé eléyìí o. ẹgbọ́n ta alọ̀rẹ́ tó fẹ́ ni dẹnu. ta alọ̀rẹ́ tó ń sojú sẹ́yìn. ta alọ̀rẹ́ gidi ọ̀rẹ́ àtàtà. àti Saidi Saraki ó yá. ẹ̀yin ẹ̀ka mi òfinú ọ̀rẹ́ òun yọ ọmọ ìyá yìí sẹ́yìn wọn ò ṣe fi inú tán olùfẹ́ báyọ̀ gbé tí wáyége sọ̀rọ̀ kó báyọ̀ rìn fógún ọdún tó bá jẹ́ níbi o lè mọnú ẹ̀ tó mọ́ tán pélé nìyàn o mọ àfọ́níwà sóhun gangan lọ́rẹ́ jọ̀rẹ́ ìwà ò lè papọ̀ ọ̀rẹ́ kó máa fura o. ta alọ̀rẹ́ la kọ́lé eléyìí. ìbéèrè ńlá ni. ta ló ṣe gbáralé tó ṣe gbẹ́kẹ̀lé tó ṣe fọkàntẹ̀. ayé òde òní tó ṣe gbé àfojú fẹ́ni má fọkàn fẹ́ni pọ̀já burata. àwọn ọ̀rẹ́ tó ń jẹ ọ̀rẹ́ wọn lẹ́sẹ̀. ta alọ̀rẹ́ ẹ tún gbọ́kàn sí lẹ́nu òbí rere gbé sókè. ó bá rí wọn tán pọ̀ o wọ́n rí oúnjẹ ni. ẹsẹ̀ kiri nílé àwùjọ fẹ́ lọ́mọ aráyé jẹ́. ọ̀rẹ́ kọ́lẹ̀ sí jòkó òkú wọn máa bí pé kí nìdí tàbí jọ ṣọ̀rẹ́ kó pẹ́ òun tán. Saidi Sarumi ó tún yá. sọwọ́ ẹ̀nà fẹ́ràn ó ya fura ìra ò fẹ́ kòkòrò ènìyàn ò bìkítà tó bá ti ní sùúrù gbogbo wọn á túká. ẹ wo ó lágbára jù. ọdún sí dàbí bí sídìí oní Islam. tá a gbé akọ́lé ẹni tá a lọ rẹ̀. ó lóyin lánàá gbogbo kan sí. wìtìwìtì ló ń ta lórí igbá. àti gbé jáde kàṣàgbà. marketed and distributed by Golden Pot Music. igwe the giant marketer. shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún sí dàbí bí sídìí oní Islam. ilé ìta gbé akọ́lé ẹni tá a lọ rẹ̀. ẹ̀rọ kẹ́gbọ́ kẹ́wọ́ mú fi owó ẹ̀sìn ọ̀yà ká. olóyin lánàá rẹ̀ pẹ̀tẹ́ ó ti jáde ẹ̀ máa rà ọ́. ìpinnu máa ló gbé ní débi rẹ̀ o. ìpinnu máa ló gbé ní débi rẹ̀. ìpinnu ló gbé ní débi gíga. bẹ́ẹ̀ ò kánjú wá kúkú débi tó lọ. má jẹ́ kí ìpinnu ọkàn ẹ̀ tiẹ̀ ní tìkùtì.
ṣòdiwọ̀n ayé ẹni. ìpinnu láti tẹ̀síwájú ló sojú kan tàbí padà sẹ́yìn. alájà mi náà ti babalọ́lá ọmọ táyé mi lẹ́kọ́ ń gbọ́ yìí o. owó yẹ́bẹ̀yà alájà mi sùúrù adéró mú àṣàfàtẹ́ mi ní success. nígbà mi ò fẹ́ o ìpinnu ẹ̀dá lè papọ̀ náà fi máa ń pé ọlọ́run ọba rínú o. èrò wa òun màmá ló papọ̀ èrè ọ̀pọ̀ ìgbà nípinnu wa máa ń yà sọ́tọ̀ látọmọwọ́ òun nípinnu ti bẹ̀rẹ̀ o. ìpinnu lélẹ́yìí kòlábòrò Islam tó lóyin ládùúgbà alájà Kifaya ti jẹ́jẹ́ ní wọ́n ojú ẹ̀kọ́ ó yá. ìpinnu ló ṣíwájú iṣẹ́ ojú àníyàn rẹ̀ ṣe jẹ́ kí ìpinnu ẹ̀ dára ẹni jù ẹ lọ lówó kó ti rí ṣe ìpinnu màmá ló gbé wọn débẹ̀ gbogbo ẹ̀yìn ẹ̀ wò èèyàn tún pọ̀ lọ́bì bá gbogbo ẹ̀yìn ẹ̀ wò èèyàn tún pọ̀ lọ́bì bá tí wọ́n ń pinnu láti débi ire má jẹ́ kí ìpinnu ọkàn ẹ ti yẹ bí ó ṣe dá. ajá Sofia Kọmọrùdín Yankao náà gbọ́ sókè. aláṣẹ ìlú ìpinnu ló sún wọn débẹ̀ o àwọn ṣéwù ńlá tó ń jẹ́ wàlí ọlọ́run ìpinnu màá ní màmá ló sún wọn débẹ̀ o má ṣiṣẹ́ kíṣẹ́ jẹ́ kí ìpinnu ẹ̀ ó dára torí ẹni bá lòun rẹ̀ dán ni kò sọ̀rí. ó wá kájà Zakiru Adébáyọ̀ Yusuf tí gbogbo èèyàn máa sí ọmọ ara ó produce kòlábò yìí ó lágbára. ó yá mo fẹ́ lọ rárá ni mo fẹ́ kọ́lé mo fẹ́ lọ́rọ̀ mo fẹ́ lọ bí alára ọmọ ìdùnnú mo fẹ́ lọ mọ ológo mo fẹ́ lọ mọ ìdùnnú ọmọ alálùbẹ́ta. ẹ tún gbọ́kàn sí lẹ́nu táyé bí. mo fẹ́ di táyé bí ọmọ àríwòrán ọmọ àpéjọwò ní dáadáa ọmọ àpéjọwò lóríire. ìkan tó lélẹ̀ tèmi ní success láwùjá. mo fẹ́ tẹ̀rí àgbéga alálùbáríkà o mo fẹ́ di dókítọ̀ mo fẹ́ di lọ́ọ̀yà mo fẹ́ di ẹnjìníà mo fẹ́ di báńkà o olórí gbajúgbajà o mo fẹ́ dàbí mistura tèmi ní success. àbúkọ́ ti Kifaya ti jẹ́jẹ́ ní wa. mo fẹ́ di gọ́fìnà àti pírẹ́sìdẹ̀ntì dọ́nàlì mo fẹ́ dolówó mo fẹ́ dọ̀lọ́lá o alálùbáríkà. Yankao náà tún yá. bímọ mo fẹ́ rúure kí n tún sọ̀rọ̀ irin bígùn lẹ́sìn kí n lálẹ́ kí n má lálẹ́ kí n dọ́lọ́rọ̀ kárí ayé. ẹ wo ìpinnu lélẹ́yìí orin tó yẹ kí tọmọdé tàgbà takọtabo tó fẹ́ sórí rẹ̀ láyé tó fẹ́ mú kí o máa gbọ́ ni a ti gbé jáde báyìí. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ìpinnu audio cd àti vcd orin Islam tó lóyin ládùn ti gbẹgbẹ kan sí agbọ̀túngbà wò tó wò ní kọjá bẹ́ẹ̀ ó ti jáde grab your copy now. ọmọ alábàárù la kọ́lé ilé ìtẹ́gbọ́tẹ́ wò yìí Aisha Tadeleke Umuniya àtàbúrò ẹ̀ azanọmọ ìdùnnú golden son of Isman ojú ọmọ tálákà ń rí tó ní gbòòrò ayé àfikọ́lọ́ ń ṣàánú ni azanọmọ ìdùnnú ọ̀yá. ọmọ ìdùnnú azani olórúkọ tèmi ń jẹ́ ó ṣe jẹ́ lẹ́gbọ́n mi sọ ẹ̀dá pẹ̀ ràn wá lọ́wọ́ a ò ní retí níbomi ọmọ àyàfi ọ̀dọ́ yín torí ọlọ́run ẹ̀ ṣàánú wa ìyá máa ń jẹ wá àti ọwọ́ mú lọ́sẹ̀nù gan ìnira máa ló jẹ́ ó sì dájú bẹ́ẹ̀ láti lẹ́yìn ọlọ́run lè ṣe é iná ò ní tán wò yín ẹ ṣàánú fún wa. nítorí àtijọ́ àti mú wọn wá bí tí wọ́n ti máa ṣiṣẹ́ máa rówó jẹun tó tọ́jú òbí bó délé ìyá olówó alájà mi náà ti bá balọ̀lá ọmọ táyé bí ẹ wá gbọ́ gílágílá kó bá kún bí ọ̀rọ̀ tí táyé bí sọ sí wọn. táyé bí èmi ò kí ṣàánú èèyàn tó bá já barapá èmi ò kí ṣàánú èèyàn tó bá já barapá ara yín pé ẹ̀yin ọ̀lẹ́ nílẹ̀ wá kiri. àjìmúmi ń dá mi lọ lẹ́sìn ògbàmí láyé ọkọ̀ ìyá olówó ẹ̀dá sọ̀rọ̀ yìí o. nínú ọlá tó bẹ̀ lọ́dọ̀ rẹ tọ́lọ́run ṣe fún ẹ. èló ló fẹ́ mọ̀
níbẹ̀. ọmọ alábàárù tó ti ń kiri pure water báyìí. ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ẹ̀sàmì ẹ̀. accident lélẹ́yìí o. ìgbàdìgbà wọn gbé ọmọ alábàárù òdìlẹ̀ ìwòsàn. Ọlọ́run dákun bá mi wọkọ̀ mi láòyè. Kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Wàhálà tí mo ṣe pọ̀ púpọ̀ jù ó. Ẹ̀dá mi máa jẹ èrè ìtìjú. a ò ní dààmú lórí ọmọ wa. alájà Fausiya Láràfà olókìkí ọmọ. ìyá umu ni ìyá sàtọ́mọ ìdùnnú lẹ́ngbọ́ yìí tó ń parapọ̀rọ̀. ẹgbẹ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu alájà Kìfáyà Síngẹ̀ ni ayé ń fẹ́. tó fi mọ́tò kọlu ọmọ alábàárù. Kí ló dé tẹ́kí tàbí àwọn tàlẹ̀ wọn lórí? Lásìkò tó yẹ kí wọ́n wà nílé ìwé. Child abuse náà ń pè é lédè òyìnbó. Ó tún wá já wọn méjèèjì kí ló ń tó dé. Kò yẹ ká fọwọ́ ara wa fàfà kú fà. ẹ wọ àfàìmọ̀kọ́rọ̀ yìí ó máa di wàhálà dógún dọ́dẹ́. nínú ọdún cd àti vcd ọmọ alábàárù àti gbé jáde báyìí. marketed and distributed by Golden Pot Music, Igwe the Giant Marketer, Shop 4 Golden Pot Plaza, Alaba International Market, Ọjọ́ Alaba Lagos. Telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọmọ alábàárù la kọ́lé oní Islam yìí o. lórí ọdún cd àti vcd ni olóyin ládùjú. wìtìwìtì ló ń ta lórí igbá. ẹ máa rà o. mo ti débi tí mo fẹ́ dé ipò ọlá mo dáde gorí ìtẹ́ mo débi tí mo fẹ́ dé. akọ̀túnlélẹ̀ tó ń gbóná fẹ́lifẹ́li yọrùkú lálálá. ipò ọlá la kọ́lé. ajabide Azeez Abdulsalam Abiodun Sauty Arẹwà tún rẹ̀ ẹ́. lórí ìtẹ́ ọba ipò ọlá àti dépò ọlá ọjà àti lo ipò ọlá lọ lágbára. ogun ilé òtó títà òtó tilẹ̀. ọ̀tọ̀ tó ní tàwọn advisers tó ń gbani nímọ̀ràn. ẹ wo Abrahamu Alabi ní fowósọ́mọ barama. apẹja tó pẹja lábí apábí ìtàn lódò tó lọ gbé fọba láàfin. ó tó tẹ̀yìn ẹ̀yọ́ rẹ̀ ẹ́. ẹja tó gbé wá sóbì àbákọ ni ẹja tó gbé wá sóbì àbákọ ni ọmọ bàrámọ̀ rámọ̀ ni èwo ló jẹ́ náà. ipò ọlá lágbára. alájà mi náà ti bá balọ̀lá ọmọ táyé bí. olórí ọba tó gbóná bí àpárá láàfin. ẹgbọ́n sókè káyé gbọ́n tẹ́ fẹ́ wí. èsì sóhun tí wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ dáhùn sí ohun tí wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ o ọmọ bàrà mọ́ àbí kí lorúkọ rẹ̀ ń jẹ́. irú ìbéèrè wo rẹ̀ kọ́lọ̀ máa jẹ́ sóore dárò. ọmọ bàrà máa gbẹjà ó yá. àní kẹpẹ kábíyèsí kan ní kése ẹja tí mo gbé wá yìí èèmà ló jẹ́ ẹja kàyéfì ni mo fi ń dá yín lójú tí ẹ bá wẹja ọ̀hún fínífíní ó lójú akọ bẹ́ẹ̀ ló ní tààbò mo rí pé mọ̀lẹ́yìn gan ẹni ńlá nìyí ló jẹ́ kí n gbẹja ńlá wá fẹ́ni ńlá. ṣé àgbẹ̀jà gba bẹ́ẹ̀rì àbí ó gba ìbéèrè. kábíyèsí Sauty Arẹwà ó yá. orí ẹ pé ìlú rámọ̀ ni ojú dáńtọ́ ọmọ bàrámọ̀ rámọ̀ ni òjò mi lójú ìlọ́pọ̀ méje owó tó gbà lákọ̀ọ́kọ́ gbàkó má jẹ́gun ìdáhùn ìbéèrè mi èyí á jẹ́ kó mọ̀ pé ẹ̀bùn já bábá ogún ọ̀kẹ́rẹ́ ogún ọ̀kẹ́rẹ́ mú fún ẹ àjẹmọ́nú. táyé bí tún yarí o. ó fi ìbéèrè mi lẹ. ó tún àfẹ́ kí kábíyèsí ó pa apẹja tó wà fún wa láì gbà ṣe. òní ti dọ́mọdún yìí náà mọ́ bàrà mọ́ obìnrin jẹ́jẹ́ ni ọjà ti pẹ́ o obìnrin jẹ́jẹ́ ni ọjà ti pẹ́ o ẹni ṣú ti gbàgbé ọ̀rọ̀ dojú ẹ̀ ẹni ṣú ló gbàgbé ọ̀rọ̀ dojú ẹ̀ ẹni kò gbàgbé òṣòmọ̀lú ìrókò. kí ló ṣẹlẹ̀ nílùú ìrókò. àṣírí náà tó lágbára ni. suspense tó yí bọ́bọ́. ẹ̀yin rédíò cd àti vcd Bọ́lá. kẹ́gbọ́ kẹ́wọ́. àti gbẹ́jáde báyìí. marketed and distributed by Golden Pot Music, Igwe the Giant Marketer, Shop 4 Golden Pot Plaza, Alaba International Market, Ọjọ́ Alaba Lagos. Telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún cd àti vcd oní Islam tá a gbé akọ́lé ẹ̀ ní Bọ́lá. ó ti jáde wìtìwìtì ló ń dá tètè lára ti yàn. àṣepàdé kì í jìnnà ọjọ́ ló ń pẹ́ o ìpàdé kì í jìnnà ọjọ́ ló ń pẹ́ àṣegbé kan ò mà sí àṣepamọ́ ló wà àṣepàdé kì í jìnnà ọjọ́ ló ń pẹ́. ojú ẹ̀ ìkọ́rẹ́ lọ́wọ́ rẹ̀ ṣe kò sí o àbáwọn ará ilé ẹ̀ tún ti bẹ̀rẹ̀ ogun ni. ọ̀gá ní pàtó rẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ àti gbé jáde báyìí. alájà mi sùúrù adéró mú aṣàfàtẹ́ mi ní success. tó kọ́ ọmọ ọ̀dọ̀ ní tó máa ṣe nínú ilé. ọ̀rọ̀ àmì náà kọ́ bí ọmọ àtọ̀gá Sofia Yankaula. ọ̀bí ẹ̀
Nurudeen Yankaola aya Sauty Arẹwà tó ń bínú olóhùn fẹ́ rí ọmọ ọ̀dọ̀ sójúmọ́ àṣírí ọ̀rọ̀ yẹn rẹ̀ ẹ́ o nínú Ọ̀gá mi part 2 ẹgbà. Alẹ́ ni kò lè gbárù ẹ̀ kò sọ. Ọmọ tá a mú wá kó aṣọ ọmọ ọ̀dọ́. Ọmọ tá a mú wá kó aṣọ ọmọ ọ̀dọ́. Ọkọ mi wò sùn ló bá bá aṣọ rẹ̀. Ọkọ mi wò sùn ló bá bá aṣọ rẹ̀ o. Oyin ọ̀la ni ó fẹ́rẹ̀ jù mí lọ. Báwo la ṣírí Sauty Arẹwà àtọmọ ọ̀dọ́ ṣe tú sí Yankaola lọ́wọ́? Àní mo rẹ́ mọ́ ní yàrá o màdàmú ẹ̀ tètè wọlé lọ. Orí mọ́ ní yàrá màdàmú ẹ̀ tètè wọlé lọ. Ṣé gbọ́ Gateman yìí o? Sáyidì Olóńkẹ́mi Sàràkí tó lóun rẹ̀ mọ́ yàrá kí ló rí? Ájí Sauty Arẹwà ẹ fèsì sọ̀rọ̀ yìí o. Ẹ̀sùn eléyìí lágbára jù kí ló ń ṣẹlẹ̀? Ọlọ́run tẹ́lẹ̀ rí mi àgbẹ̀kẹ́ sọ́fíà tó ìwọ nínú wa lọ sí yàrá Sàràkí ọlọ́dẹ wa. Sauty Arẹwà bú ọ̀rọ̀ lójú ẹgbọ́n béèrè tó bí ìyàwó ẹ̀. Láti ọ̀nà àìtètè mú bára o kò lè mú ọlọ́dẹ tí nǹkan ò bá dá yín pọ̀ kí ló wá lọ sí yàrá Sàràkí ọlọ́dẹ wa. Kanta accusation tó lágbára. Tọkọ-tìyàwó àtọmọ ọ̀dọ̀ àti Gateman jọ ń tayò tá a lò pé tá a lọ tá. Yankaola ti fàbọ̀ sórí ọmọ ọ̀dọ̀. Àmì iná takọ bí ọmọ. Ọ̀gá ló ní káwọn wọ̀nyí nígbà tá ò rí yín. Àfi wáyé nínú yàrá Sàràkí. Ó dé iye mi gan lẹ́nu bí mo ṣe bá yín. Lórí bẹ́ẹ̀dì Sàràkí, ó sọ sí ní lẹ́nu, ó tún buyọ̀ sí. Jẹ́rìí bínú léṣe ń dàrú gbúdúgbúdú. Nínú ọdún sídìí àti bí sídìí eléyìí tá a pè àkọlé ẹ̀ ní Ọ̀gá mi 1 and 2. Sọ̀fìyà wa yarí pátápátá báyìí o. Ẹgbà. Àmínà ò nílò lọ. Àrí onílò lọ. Àmínà ò nílò lọ. Àrí onílò lọ. Sauty Arẹwà lọ́mọ ọ̀dọ̀ ò ní lọ. Gateman ló máa kúrò nù lẹ́. Ẹ wo eléyìí controversial jù ó lágbára. Ọdún sídìí àti bí sídìí Ọ̀gá mi apá kìíní àti apá kejì. Bíjú ló yà ló tún direct ẹ̀. Àti gbé jáde báyìí kásàgbà. Marketed and distributed by Golden Point Music. Igwe the Giant Marketer. Shop for Golden Point Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. Telephone 003-310-6999 tàbí 0909-332-0570. Ọdún sídìí àti bí sídìí Ọ̀gá mi 1 and 2. Wọ́n ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò mọ́ fọwọ́ ẹ̀ sọ yàká. Olóyin lánàá rẹ̀ pẹ́tẹ́ ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yàn. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa tó sọ̀ra ẹ̀ o Àmínà ẹ̀yìn pa kọ́ lógún ọdún à o mìíràn bá lọ fún wọn bọ̀ ọdún láyé ń bí ó ti tán àbálòjẹ́. Ọlọ́run bá wa tún tí wọ́n ṣe yàrá-bí bá wa tún tí wọ́n ṣe àwọn àfáà tó fi tí wọ́n sílẹ̀ tí wọ́n ń dùn káyé àwa ó lè dùn yàrá-bí bá wa tún tí wọ́n ṣe. Rẹ́kọ̀dì tuntun lélẹ́yìí o. Aishat Ayọ̀pọ̀ tó ṣe ìrẹ́pọ̀ òbí lọ́jọ́ sí tún dé. Àkọlé eléyìí gangan ni òbí mi my parents. Gbogbo òbí dáadáa pátá ló gbọ́dọ̀ ra eléyìí kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ máa wò. Ó ṣe iyebíye ó make sense. Ẹ tún gbọ́ kan sí. Aisha mo tún ti dòde Àbíkẹ́ ọmọ Akíntúndé Ayọ̀pọ̀ òun ọgbọ́n tún dé. Mo gbé tí tóbi fọ́láhùn ọba àgbà ọba tó tó kí. Mo kí ọwọ́ kí mi lẹ́yìn torí ṣẹ̀rẹ̀ mo gbé dání. Òsítọ́ mo kéré ara mi ṣùgbọ́n ẹ máa wò tí kékeré. Ọba tó ń gbénu mi tóbi ni mo ṣe ń sọ̀rọ̀ tó tóbi. Tá a bá ní àwòtí kékeré ẹ jẹ́ ká wòye sójú náà. Ẹ wo bó ojú ṣe kéré tó síbẹ̀síbẹ̀ ọba ara ní. Ìrẹ́pọ̀ òbí lẹ́rìí ṣe àtúbọ̀ ìná kó wà lè mọ̀ pa ìṣàǹkọ̀rẹ́ tó lọ́gbọ́n. Nǹkan tó lélẹ́yìí ẹ gbà. Ká ṣe ń gbèrò ká bímọ ní ká máa gbèrò ká tọ́ mọ ọmọ tàbí làálàá ìtò yóò padà dánmọ lásán ni. Ẹ tún gbọ́ kan sí. Ìyá mi ló dáa jù nínú àwọn ìyá pátá bàbá mi ló dáa jù nínú àwọn bàbá pátá. Àwọn òbí tèmi náà ló dára jù láyé. Àdúrà tí Aishat Ayọ̀pọ̀ tún ń ṣe fáwọn òbí rẹ̀. Ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ bàbá mi olówó. Ọlọ́run dákun jọ̀wọ́ jẹ́ màmá mi olówó. Kọ́ lè rán mi débi tí mo gbèrò láti dé láyé. Àwọn òfìjọ mi ni bó ṣe yẹ kọ́ ọmọ dáadáa ọmọ ṣàdúrà fáwọn òbí rẹ̀. Wàhálà ọ̀gá ni wọ́n ń bẹ láyé ni àbí wọ́n ti lọ. Gbogbo òbí ló gbọdọ̀ rádíò CD àti VCD yìí. Ká máa play ẹ̀ káwọn ọmọ wa máa gbọ́. Yàtọ̀ sí orin kọ́ni tó lùgbòrò pa. Rádíò CD àti VCD rẹ́kọ̀dì tuntun. Òbí mi la kọ́lé ẹ̀ wìtìwìtì ló ń ta lórí ìgbà o. Marketed and distributed by Golden Point Music. Igwe the Giant Marketer. Shop for Golden Point Plaza. Alaba International
national market ọjọ́ alábà Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún sí dàbí bí sídi òbí mi my parents orí Islam ni ó ṣe iyebíye ó ṣe pàtàkì púpọ̀ fún àwọn ọmọ wa tètè lọ́ra tiyín o. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àjẹfí tó bá gbà wí kó ṣẹ́mi tó sì tú bá ìgbà yẹn nínú mi àrò tí sì ní fòrò ẹ̀mí yẹn mọ́ láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣùgbọ́n láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. ó gbé tó bá gbà wí kó ṣẹ́mi tó sì tú bá ìgbà yẹn nínú mi àrò tí sì ní fòrò ẹ̀mí yẹn mọ́. Bàbá láàrin òru lẹ́tún sọ̀rọ̀ jà àti ìjẹta. Bàbá láàrin òru lẹ́tún sọ̀rọ̀ jà àti ìjẹta. Ṣé kìí ṣe pé ẹ fẹ́ ká àbùkù rùn ní mú yín ṣá? Ṣé kìí ṣe pé ẹ fẹ́ ká àbùkù rùn ní mú yín? Àti pé lọ́dọ̀ ta ni ẹ ti rí nọ́mbà mi gan. Láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Àjẹyí tó bá gbà rí tó ṣe mi tó sì tú bá. Ìgbà yẹn nínú mi àrò tí sì fi fọ́rọ̀ ẹ̀mí yẹn mọ́. Láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Pẹ́ńtẹ́ yẹ mú ní àti rí nọ́mbà rẹ̀ ò máa nira. Ṣòǹgbọ́n àní pẹ́ńtẹ́ yẹ mú ní àti rí nọ́mbà rẹ̀ ò máa nira. Kódà gan bó ṣe nọ́mbà Bọ́lá ní Ahmed Tinubu. Ìdùnnú òbí lọ́mọ jẹ́ ìgbà tó wá dùn yín nínú ṣó yẹ káwa máa bàánú jẹ́. Ìdùnnú òbí lọ́mọ jẹ́ ìgbà tó wá dùn yín nínú ṣó yẹ káwa máa bàánú jẹ́. Ìdùnnú òbí lọ́mọ jẹ́
ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní láàrin èmi rẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àdẹ̀fí tó bá gbà wí kó ṣẹ́mi tó sì tú bá ìgbà yẹn nínú mi àárọ̀ tí sì ní fọ̀rọ̀ ẹ̀mí yẹn mọ́ láàrin èmi rẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣùgbọ́n láàrin èmi rẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní láàrin èmi rẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. ó pé èyí tó bá gbà wí kó ṣẹ́mi tó sì tú bá ìgbà yẹn nínú mi àárọ̀ tí sì ní fọ̀rọ̀ ẹ̀mí yẹn mọ́ láàrin èmi rẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Ha! Bàbá láàrin òru lẹ́tún sọ̀rọ̀ jà àti ìjẹta. Bàbá láàrin òru lẹ́tún sọ̀rọ̀ jà àti ìjẹta. Ṣé kìí ṣe pé ẹ fẹ́ ká àbùkù ń rùn nímú yín ṣá? Ṣé kìí ṣe pé ẹ fẹ́ ká àbùkù ń rùn nímú yín? Àti pé lọ́dọ̀ ká ní lẹ́tí rí nọ́mbà mi gan. Láàrin èmi rẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Láàrin èmi rẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Àdáyé tó bá gbà rí tó ṣẹ́mi tó sì tú bá. Ìgbà yẹn nínú mi yàrá tí sì ti fọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ mọ́. Láàrin èmi rẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Pẹ́ńtẹ́ yẹ mú ní àti rí nọ́mbà rẹ̀ ò máa nira. Ṣùgbọ́n àní pẹ́ńtẹ́ yẹ mú ní àti rí nọ́mbà rẹ̀ ò máa nira. Kódà kan bó ṣe nọ́mbà Bọ́lá ní Ahmed Tinubu ti Dangote àtọ̀básánjọ́ Adénúgà àtọ̀tẹ́dọ́lá Lámídé Bàdúrà àti Sànní Adé. Nọ́mbà Obama àtọ́ba Mẹ́kà wọn yẹn ò nira fún mi láti rí. Sori pé wọ́n yẹ kó mọ̀ dájú pàtí rí nọ́mbà rẹ̀ ò lè nira. Láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Àdáyé tó bá gbà rí tó ṣẹ́mi tó sì tú bá. Ìgbà yẹn nínú mi yàrá tí sì ti fọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ mọ́. Láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. dádì bí ó ṣọwọ́ òrùgànjọ́ talẹ̀ ń bá tàkùrọ̀sọ. Láti bí ó sọwọ́ òrùgànjọ́ kalẹ̀ ń bá tàkùrọ̀sọ. Ó ṣeun ọmọ mi ẹ̀fọn ń bẹ níbí mo wà yìí wọn ò jẹ́ ń sùn látàlẹ́ àná rárá rárá wọn ò jẹ́ ń sùn látàlẹ́ àná òun ni mo ṣe ń tàkùrọ̀sọ. Láti bí ó sọwọ́ òrùgànjọ́ kalẹ̀ ń bá tàkùrọ̀sọ. èmi àtọkọ mi a ò dẹ̀ tí dádì kí ló dé náà. èmi àtọkọ mi a ò dẹ̀ tí kétékété là ń gbàròyé yín bí pẹ́ńpẹ́ nìkan jà ní. Ìjà bí báwo ìjà ti jẹ́ lájì ìjà bí báwo ìjà ti jẹ́ ta ni mo fẹ́ bá jà nínú ibi ó jẹ́ mọ́kàn balẹ̀ kó lọ sùn kọ́lọ́ ń jí wa lówùrọ̀ ọ̀la. Láti bí ó sọwọ́ òrùgànjọ́ kalẹ̀ ń bá tàkùrọ̀sọ. Mo ṣe bọ́kọ ìyàwó lọ lórí ilé mi. Ọmọ mi kí ló dé tọkọ ń ṣe bí ìyàwó táyà ń ṣe bí ọkọ. Ṣàlàyé kí n mọ̀ o. Mo ṣe bọ́kọ ìyàwó lọ lórí ilé mi ọmọ mi kí ló dé tọkọ ń ṣe bí ìyàwó táyà ń ṣe bí ọkọ ṣàlàyé kí n mọ̀. Mọ́mì mi ọ̀rọ̀ bí òwe kì í tètè yé mi ẹ ṣàlàyé ní kíkún ohun tẹ́ rí tẹ́ fi sọ̀rọ̀ báyìí jáde ẹ ṣàlàyé kí n mọ̀. Mo ṣe bọ́kọ ìyàwó lọ lórí ilé mi ọmọ mi kí ló dé tọkọ ń ṣe bí ìyàwó táyà ń ṣe bí ọkọ ṣàlàyé kí n mọ̀. Fáànù ń bẹ ní yàrá bàbá ìyàwó rẹ̀ tí kò gbẹ̀ ń fẹ́lẹ́lẹ́. Ẹ ṣe wá fi mí sínú yàrá olóoru tí ò sí fáànù o. Mami kí ló dé tẹ́ fi ń ṣe báyìí mi ò máa fẹ́ rárá pa. Mami kí ló dé tẹ́ fi ń ṣe báyìí mi ò máa fẹ́ rárá. Ṣé bẹ́yìn ní bẹ́ẹ̀dì níbi àpín ní bàbá ò ní bẹ́ẹ̀dì o. Ronú débi òyì tó wí yìí mi ò fura rárá ṣá. Mi ò ronú débi èyí tó wí yìí mi ò fura rárá ṣá. Dákun má bínú ọmọ mi tí mo bá ṣẹ̀ ọ́, jọ̀wọ́ foríjì mi. Mo ṣe bọ́kọ ìyàwó lọ lórí ilé mi ọmọ mi kí ló dé tọkọ ń ṣe bí ìyàwó táyà ń ṣe bí ọkọ ṣàlàyé kí n mọ̀. Mo máa ma ní láti wá gbogbo ọgbọ́n tí wọ́n fi dá sẹ́ríyà fún ọmọbìnrin aláìgbọràn ni o kó lè mọ̀ pa ó kì í ṣe ẹgbẹ́ o. Mo ní láti wá gbogbo ọgbọ́n tí wọ́n fi dá sẹ́ríyà fún ọmọbìnrin aláìgbọràn ni o kó lè mọ̀ pa ó kì í ṣe ẹgbẹ́. Bóyá kí n wá ta kúrúbùsù tàbí wẹ̀rẹ̀ pé gbígbà tó pa ọ̀gán kí n dà sórí ìbẹ̀dì rẹ̀ kó fara kó sórí ìbẹ̀dì rẹ̀ tàbí sínú omi ìwẹ̀ fún. Mo ní láti wá gbogbo ọgbọ́n tí wọ́n fi dá sẹ́ríyà fún ọmọbìnrin aláìgbọràn yìí o kó lè mọ̀ ká ó kì í ṣe ẹgbẹ́. èso mi kànga màmá fẹ́ fi wẹ̀ ni. mo ṣáà ti sọ fún wọn wípa lómi ẹ̀rọ kí ló dé. Sọ́mi kànga màmá fẹ́ fi wẹ̀. sómi kànga ni o. Láti sọ fún wọn wípa lómi ẹ̀rọ. kẹ́ńdómi kànga nù kí n pọnmi ẹ̀rọ sílẹ̀ fún wọn kó tó di pọ́ padà dé o. Sọ́mi kànga màmá
kó dẹ̀ lé. àní ká ṣá máa bọ̀ wá ní yàrá mi kájọ sọ kó yé. ṣá máa bọ̀ wá ní yàrá mi kájọ sọ kó yé. ṣé kìí ṣe pọ́kọ̀ rẹ ti fẹ́ borí rẹ gbà pààrọ̀ tí ò bá ṣe bẹ́ẹ̀ èmi ń sùn lórí ẹni ìlú tí ó gbà yé. ìyá ọkọ rẹ ń sùn lórí bẹ́ẹ̀ òun rán òsì sọ̀rọ̀. níbo náà ti ń ṣe irú ẹ̀ náà sódà bẹ́ẹ̀. níbo náà ti ń ṣe irú ẹ̀ náà sódà wí ká gbọ́. ṣe bẹ́ẹ̀ ṣáárí bí a ṣe ń ṣe àtọkọ mi bí ọmọ ìyá. kí ló wá dé tẹ̀bí ń sọ pé ó ti forí mi gbà pààrọ̀. kí ló wá dé tẹ̀bí ń sọ pé ó ti forí mi gbà pààrọ̀. nípa bẹ́ẹ̀dì tí ẹ tún sọ pé ó ń bẹ ní yàrá tí màmá. nípa bẹ́ẹ̀dì tí ẹ tún sọ pé ó ń bẹ ní yàrá tí màmá. fáànù ń bẹ ní yàrá tí yín náà màmá ó sì ní. fáànù ń bẹ ní yàrá tí yín náà màmá ó sì ní. a ò fẹ́ kó fi sójú kan la ṣe ṣe bẹ́ẹ̀ bàbá. a ò fẹ́ kó fi sójú kan la ṣe ṣe bẹ́ẹ̀ bàbá. yàrá kó tó gbógun ọ̀rẹ́ tó fẹ́ ra dénú. yàrá kó tó gbógun ọ̀rẹ́ tó fẹ́ ra dénú. èmi ò máa mọ̀ pé dọ́gbadọ́gba ni ẹ pín dédé. èmi ò mọ̀ pé dọ́gbadọ́gba lẹ pín dédé. àlọ́ yẹ kí n lè fi bí mo ṣe jẹ́. mọ bàbá yìí kò lè mọ̀ pẹ́ràn tó yìí o. náà ń pè nínú ọmọ máa fi mú ẹ̀dọ́rin. àlóyà kì í lè fi bí mo ṣe jẹ́. ọgbà báyìí kò lè mọ̀ wípé ẹranko yìí o. à ń pè nínú ọmọ máa fi mú ẹjọ́ rìn. bóyá kí n kọ́ lọ fòkò oorun sóúnjẹ fún náà. bóyá kí n kọ́ lọ fòkò oorun sóúnjẹ fún náà. ó sùn bí ọjọ́ mẹ́fà kó má lè jáde o. orí mi ò fẹ́ kájọ jòkó lọ́jọ́ yìí kò mọ orí dán. àlóyà kì í lè fi bí mo ṣe jẹ́. ọgbà báyìí kò lè mọ̀ wípé ẹranko yìí o. à ń pè nínú ọmọ máa fi mú ẹjọ́ rìn. ẹ jẹ́ kí n kọ́ lọ fòkùn yàgbẹ́ sóúnjẹ fún un náà. tó bá yàgbé ọjọ́ méjì ara ẹ̀ á balẹ̀ o. tínú ẹ̀ bá kò pọ̀ á lè fẹ̀nu mẹ́nu. àlóyà kì í lè fi bí mo ṣe jẹ́. ọgbà báyìí kò lè mọ̀ wípé ẹranko yìí o. à ń pè nínú ọmọ máa fi mú ẹjọ́ rìn. mo ti ní kán yé máa bóúnjẹ bàbá sínú ike mọ́. ìṣàṣe pàwọ̀ sí nínú ilé mi o. àrífín kí wà lè yí ṣerú èyí dá. mo ti ní kán yé máa bóúnjẹ bàbá sínú ike mọ́. ìṣàṣe pàwọ̀ sí nínú ilé mi o. àrífín kí wà lè yí ṣerú èyí dá. máa kọ́kọ́ dèdè ìlú kí wọ́n lè rí i pé ó ká mi lára kí máa ṣe é ní ẹ o. kí n tó fún wọn ní wọn nìkan yé ṣe bẹ́ẹ̀ yẹn. wọ́n fi ní kọ́ yé máa bóúnjẹ bàbá sínú ike mọ́. bàbá sínú ike mọ́. ìṣe àṣìkò sí nínú ilé mi. àrífín ìwà lè yí ṣerú èyí dá. mo fi wèrè pè sómi ìwẹ̀ fún ojú èmi ò jẹ́. kí ló wá dé túkú tí mo lè ṣe tí pàǹpẹ́ fi lè mú. jáde wá lọ fún òògùn ìyàgbẹ́ sí
nìkan ní òkú nínú wọ̀ọ̀dù ìwọ nìkan jáláńkà tó màá ní kọ́mọ̀ ètú ẹ sílẹ̀ ó ìgbádùn o ò gbọ́dọ̀ wá sílé torí èmi gan fẹ́ kó bá jòkó papọ̀ níbi ìsúná ọmọ. ṣẹ́gun ní yẹyẹ àgbáyà o èmi gan máa ṣèṣáájú rẹ kúrò nílé ìwòsàn o torí para mi ti yá èmi ti lè rìn dáadáa ìwọ tó lè dìde jókòó tó máa lọ́jọ́ mẹ́fà níbí. wo àjọ máa ṣe ní ìkómọ ọmọ mi ni. àjọ máa ṣe ní ìkómọ ọmọ mi ni. o lè bá wájú kó papọ̀ kó má fi bẹ̀bùn dé jẹ́ o. a ò lè jọ ṣe o ìkómọ ọmọ tèmi ni. a ò lè jọ ṣe o ìkómọ ọmọ tèmi ni. ìwòyí jẹjọ lọmọdé àyájọ́ ní ní súná gbogbo jọmọ lápapọ̀ ìdílé mọ́ ọpẹ́ wá. ìwòyí jẹjọ lọmọdé àyájọ́ ní ní súná gbogbo jọmọ lápapọ̀ ìdílé mọ́ ọpẹ́ wá. alhamdulillah owó ọpẹ́ owó dùnú gẹ́gẹ́ bí ẹ ṣe mú wá inú Ọlọ́run dùn torí póun ló lọ́pẹ́ ìgbà tó lọ́hùn ṣẹ̀dá ọpẹ́ o. ó fọpẹ́ lẹ́bùn gbàdí pẹ́ ó wà ń kí èso pẹ́ ọpẹ́ kan ṣàǹṣọpẹ́ kò rí àlébù ọpẹ́ ló fi gbé karamọ̀ fọpẹ́ o. bẹ́ẹ̀ ṣe mọ́wọ́ ọpẹ́ wá ìyẹn ní pé ẹ̀yin mọ̀yìn oore tọ́lọ́hùn mi ṣe àìmọye obìnrin tó lóyún tó dọjọ́ ìkúnlẹ̀ wọn omi dànù àgbẹ̀ tún fọ́ omi àwọn kan ló dànù àgbẹ̀ ò fọ́ lọ́dọ̀ tiwọn lọ́ba tó ṣe léyìí nírọ̀rùn ó tọ́ sí ọpẹ́ ìyá ọlọ́mọ bọ́ sí àyìn kó mówó ọpẹ́ wá. ìwòyí jẹjọ lọmọdé àyájọ́ ni ó tó ká ṣọpẹ́ ẹ máa mú wá. lápapọ̀ ìdílé mọ́ ọpẹ́ wá. ọ̀rọ̀ mi tọ́pẹ́ wà
yóò gbèjà ara ẹ̀ o. àmọ́ tí bàbá ẹ̀ kú tó lóun fẹ́ ṣùyà òun lọ́gbọ́n ẹ má bá wí èèwọ̀ ni yóò gbèjà ara ẹ̀ o. ẹ jẹ́ ká tètè kìlọ̀ fóun lọ́mọ. tó kọ́lé onímọ̀ kó má kọpin tó bá gbìyànjú kọ́lé onímọ̀ yìí tó kọpin. òkàn mi àbàgbénu ẹ̀ ń wò. ara ilé ẹ̀ bá hùwà bàjẹ́ kan tí ó dà tètè sọ fún torí ó padà fà kó bá ìyẹn ni ìmọ̀ràn tuntun tèrè àṣà láti mú wá. àrẹ̀mú tó bá ní kí n má kọrin kí n ọmọ. irú kókò dín ló kọ́ láti fún mi àjẹyè tó ní ohun tó bá kàn mí ló kàn. adigun ọkọ mo ti dá o ìránṣẹ́ kan láti jẹ́ o tó ń fẹ́ kájọ làlàyé o ajẹni nípa sóríire ni láti fún mi adigun o ọkọ ní ìlọláwà ọmọ wọn kírun agúnlẹ̀ o òun la fi jù kọ́sà tó mojú oníbodè jùlọ àrẹ̀mú tó bá ní kí n má kọrin kí ọmọ. irú kókò dín ló kọ́ láti fún mi àjẹyè tó ní ohun tó bá kàn mí ló kàn. tó o bá rí mi lémi nìkan tó bá lọ rò wípé mi nìkan ni aláìmọ̀kan ibi àfiyèsí ló wà yẹn o tó nǹkan tó tó. ànífà bí ìdágún ọkọ láti fá bá wà ní láyé àjáde òjíṣẹ́ ọlọ́run tó bá sọ̀rọ̀ yóò sì máa ṣẹ. ọlọ́run ló fi ràn àlefa Sulaiman alimuda ọkọ ànímọ́ yánurú nílé mi ń fẹ́. èmi ò fẹ́ bínú lọ́rẹ́ ní tẹ́ bá ti bínú sí. ọlọ́run bínú sí. ìgbà tí mo wò sùsùn tí mo sọ pé nìyàn tán orí sákìrù dínì ló tẹnu mọ́ pé nìyàn kù adára nínú Jamaica ló tẹnu mọ́ pé nìyàn kù wọ́n láròyé rámọ́ ní ìdá gan pé nìyàn ní. ìgbà tí mo wò sùsùn tí mo sọ pé nìyàn tán orí sákìrù dínì ló tẹnu mọ́ pé nìyàn kù adára nínú Jamaica ló tẹnu mọ́ pé nìyàn kù wọ́n láròyé rámọ́ ní ìdá gan ènìyàn ní. gbogbo ìgbó kílà ẹ bá mi pé ramọ́ ni mí. àròyé ó ti yá ẹ bá ń pé ramọ́ ni mí o. àròyé ọmọ lẹ́bí oṣù owó ọkọ̀ Rashida. àròyé òkìlà àtàrí òpó lókun máma sí. àròyé ajídá mọ́ ni mí o. aláṣẹ alebram. olórí ire ẹ bá ń pé ramọ́ nìyẹn o. onínú rẹ ẹ bá ń pé ramọ́ nìyẹn o. ọmọ lẹ́bí oṣù owó ọkọ̀ Rashida o. àròyé bá mi tọ́jú Akim ọmọ elégédé. owó bàbá Ṣẹ̀rífà ọkọ̀ Àdíjà. ọ̀rẹ́ mi Adédayọ̀ tó ń bẹ l'Amẹ́ríkà. àròyé bá mi tọ́jú ọmọ elégédé o. àròyé ilé ayé ti dé ọmọ àdàmọ̀ wọ́n ń sọ̀sọ́kúsọ wọ́n ń tutùkùtù wọ́n ń ṣèṣekúṣe. àwọn tó yẹ ká bá níbi mímọ́ gbogbo pátápátá làwọn padà wá bá níbi ìdọ̀tí o. ẹ̀yin aṣíwájú wa ẹ
ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní láàrin èmi rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀